wẹ̀mú o. Ẹ sì ti wẹ̀mú o. Ẹ sì ti wẹ̀mú o. Ẹ̀kọ́. Èkó, ẹ jẹ́ bọ́lẹ̀. Lórí bàbá là ń bì. Ṣe. 1.5 lówó yín o. Yá. 1.5. Ẹ ṣe boot. Ẹ lè kọ́. Èyí làwọn ti lè kọ́. Mi ò lè kọ́. Lọ́dún mọ́tò. Ẹ lè kọ́. Ìgbà mi ò. Ayé mi tèmi bá mi. Kòrò ẹlẹ́kọ́. Mi kòrò ẹlẹ́kọ́. Mi kòrò ẹlẹ́kọ́. Wọ́n rẹ̀ kọ́. Ìbọn náà ń yẹjú rẹ̀ wọ́n rẹ̀ kọ́. Ìkọ̀rọ̀ tó pọ̀ ọmọ ọmọ ojú rẹ̀. Wọ́n bí rẹ̀ kọ́. Bí wọ́n rẹ̀ kọ́. Wọ́n rẹ̀ kọ́. Ìwá. Wọ́n rẹ̀ kọ́. Bí wọ́n rẹ̀ kọ́. Wọ́n tó kún kòrò náà. Ìbọn máa kọ́ yẹjú rẹ̀ ìbọn. Bí wọ́n rẹ̀ kọ́. Irú ẹ̀ ló fi yé pa ọ́. Mo bí rẹ̀ kọ́. Mo bí rẹ̀ kọ́. 2.5 million. Jesus is Lord. Jọ̀wọ́ rẹ̀ kọ́. Mi kò jọ mi jáde. Ọ̀dà tó bá ti mọ̀ bí mẹ́rin kó. Lára mínírà fún mi lọ́dọ̀ mọ̀ mọ́ná. Mínírà? Ó ní lọ́sẹ̀ kó o. Mínírà? Kódà. Èyí ò ní mínírà. Jesus is Lord. Ìyàwó mi ni o. Sífù. Onílàmídì. Mo ti dé. Màmá Onílàmídò. Ẹni tó gbàgbé owó ẹ̀ lọ. Ọ̀pọ̀ ìwà ìwọ fúnra rẹ̀. Olóò máa jẹṣẹ́ Èkó yìí ṣá. Ọwọ́ ajayé Èkó yìí. Wà á dẹ̀ ọ̀dọ́mọ̀. Tọ̀rẹ̀ báyìí. Ọmọ tó burú tó. Ayé mi o. Madame ẹ̀dá mi ló jọ. Yọ̀dá lọ́mọ gidi. Kí ló ṣẹlẹ̀? Èrò lọ wọ́ ẹ̀gbọ́n. 1,500 ni. 1,500 owó kí ni ọgbọ́n kú ni. Mo gbé àwọn àti ẹrù sá. Oh, serious? Àtàwọn àtẹrù ló gbé sá. Orí ẹ̀ burú. Look at me. JJC ló pè mí ni. Bastard. Ògbéyàn láti Oṣòdì ń bí. Bẹ́ẹ̀ni sá. Sí Adeniyi Jones. And you are expecting 1,500. Màdáàmù yìí àtẹrù wọn ni mo gbé sá. Tẹ́lẹ̀ sẹ́yọ̀, ẹ̀ sọ yìí mo gbẹ́rù mi léra. Àtòrí àtẹrù ibo lẹ jókòó sí. Orí rẹ̀ wọ́n lọ lórí mi. Orí rẹ̀ sì mi kọ́ lẹ jókòó sí. Yóò tó bá rò pé ọgbọ́n Ìjẹ̀ṣà. Tó bá rò pé ọgbọ́n wa jẹ́ bàbá láyà. Ṣọwọ́ mi. Look at me. I'm a professor ní street yìí. Everybody there mọ̀ níbo. Màá kàn help with 1,000 naira. Kò fẹ́ wẹ́rẹ́. Ọmọ olè. Ó ti bó ṣe jẹ́. Kẹrù yín ká dúró. Eléyìí ó dùn ní òrẹ́. Kẹrù yín ká dúró.